ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú síkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń lò. Ẹ wo ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o. Kò ní jẹ́ pé ìgbà tí bá wá wọnú tán láṣẹ máa sáré ọ̀rọ̀ aṣọ. Ẹ wò bẹ́ẹ̀ ṣe sọ yẹn ló dáa. Torí tí bá sọ ń sìn tó bá máa wí wá níyà torí pé rówó raṣọ ni ṣóun nìkan ni òun ló ń raṣọ. Ẹ wá o a tún ti bẹ̀rẹ̀ o àwọn wo ló ń sọ irú ẹ dárúkọ wọn ká gbọ́ o. Ṣé tiẹ̀ rí owó tẹ̀ ń sọ yóò tiẹ̀ bẹ́ẹ̀ mi kò bá mi rárá. Ṣé ibáyà àwọn ọmọ wa ṣe máa nítumọ̀ bó ṣe máa dá owó ní kẹ́lẹ́ ká máa sọ o tó gbogbo wa la mọ́ra wa o àmọ́ àwọn táyà ọmọ wọn dánú àti táyà ò dá o ẹ táyà ọmọ ìbádẹ́ ẹ̀ dá tó àdẹ̀wọ̀n tó ń lọ táyà ọmọ ẹ̀ fi ń dá bóyá kó máa náà lọ bẹ̀ o káìta àwọn ọmọ náà bá lè nítumọ̀ o. Téèyàn bá máa ṣẹgbẹ́ oríṣiríṣi lójú ẹ̀ máa rí o à ń sọ̀rọ̀ aṣọ ẹ̀ ń sọ̀rọ̀ báyà àwọn ọmọ ṣe máa dà báwo ló ṣe papọ̀ mọ́ra wọn ẹ̀ ń táyé ọmọ ìbàdà bóyá kó gbọ̀nà kó mu gbọ̀ lọ ṣọ́ọ̀ṣì àbí mọ́ọ̀sì lọ báwo ló ṣe jọra wọn kí ni gbogbo eléyìí. Ṣé nǹkan tó wá sọ yẹn ò wá dáa ni. Àbí o torí èmi ò mọ nǹkan tó le tó eléyìí o. Mi ò mọ nǹkan tí mo ṣe o tó ń dájú lé mi tí mo gò yẹn. Ẹlẹ́yin ẹ káàsán. Pẹ̀lẹ́ tí ẹ pẹ̀lẹ́ Báyọ̀. Báyọ̀ máa ní ọmọ gbẹ́dàgbà ọmọ tó gbẹ̀kọ́. Báyọ̀ okújọ́ mẹ́ta ààrẹ ọkọ mi okújọ́ mẹ́ta. Ẹ jọ̀ọ́ má bínú èmi àti mọ́mí oníbi àjọ fẹ́ dé adẹ̀tí wa against them nígbà kan pẹ̀lú ẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ má bínú. Ẹ bá mi méjì tó wọ ọ̀rọ̀ kìíní tí bá ti dé màá gba èsì lọ́wọ́ yín ṣẹ́tẹ̀ ọ̀ṣà. Ẹ jọ̀ọ́ kí n tó máa lọ. With the current exchange rate, this should be about 180-190. Ẹ jọ̀ọ́ bá mi manage ẹ má bínú. Ṣé o wá máa lò pé o àmì ó ṣe o wá máa rí ṣe o. Àwọn ọmọ yín manage ẹ̀ bẹ́ẹ̀ o. Ó dáa ti gbọ́ bẹ́ẹ̀ rẹ̀. Ṣó tán? Ọlọ́run ẹlẹ́dàá mi máa máa sun Ọlọ́run bó lójú ẹ̀ wá máa sun Ọlọ́run. Lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ gbẹ́dàgbà o abẹ́ẹ̀rí ìyá tutù ẹ wò owó yín kúta. Bí o ní 30,000 ní 30,000 kọ́. Màá fòwúrọ̀ mi ṣe rere. Mi ò ní fàárọ̀ mi ṣeré rárá. Ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi máa ṣe rere. Ó tún mọ́ bá mọ́ ọ̀yà láti gbogbo olúwa rí. Ọjọ́ òní kó sọ mí nígbà mi dùn káyé kó yẹ mí. Màá múra sí iṣẹ́ mi Elédùà kó lè gbàdúrà mi. Ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi káyé kó yẹ mí. Màá fòwúrọ̀ mi ṣe rere. Ò ní fàárọ̀ mi ṣeré rárá. Ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi máa ṣe rere. Ṣé bó sọ pé ó ti wá wájú ilé wa ló sọ fún mi? Ìwọ rẹ̀ mo rí ẹ bá fẹ́ rí leléyìí ó mọ̀ pé táwọn ìyá mi aláfi lọ sórí ìka torí wọn ni a tún wá rí wọn lẹ́sìn o tètè bọ́ síbi ṣó o sùn gbàgbé ni. Dámi ló ń jàre. Ọ̀yẹ̀ ara tí kò gbójú kí ló ṣẹlẹ̀ tó pẹ́ tó tó yẹn náà? Ọjọ́ òní kò sọ mí nígbà mi lò láyé tó yẹ mí. Màá múra sí iṣẹ́ mi Elédùà kó lè gbàdúrà mi. Ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi káyé kó yẹ mí. Máa fòwúrọ̀ mi ṣe rere. Fàárọ̀ mi ṣeré rárá. Ọjọ́ ọ̀la mi ṣe pàtàkì sí mi máa ṣe rere. Ọ̀dà mi. Sísílì bọ̀bọ̀. Sísílì bọ̀bọ̀.
Brother Saamu ẹ máa calm down. Mi ìbá sì jà wá láàárọ̀ yìí. Tó bá máa sọ. Ẹ wò lára kọ̀ọ̀kan náà. Brother mi, well done. Iṣẹ́ lẹ̀ ń ṣe o. In fact, àtẹ̀mí àti gbogbo èèyàn ládùúgbò ló ń sọ pé Brother Saamu he is so talented. Tó bá ń lùlù, tó bá ń fi lyrics yẹn sí báyìí, ó máa ń bọ́ sí gbogbo, ó máa ń bọ́ sí déédéé ni. Ṣé wọ́n ti ṣe tán? Ṣé o ti ṣe tán? Bùbùdá yẹn máa ṣe sùúrù. Sọ tó bá máa sọ kí ẹ ṣe o fẹ́ wá introduce ọkọ ẹ̀ sí mi nígbà tó máa fẹ́ rí. Ọkọ bíi ti báwo? Mo lè fẹ́ wọ̀ lára mi. Ẹ wo ẹgbọ́n nǹkan tí wọ́n bá yín sọ. Ẹ wo arákùnrin ló pè mí pé pẹ́pẹ́ sí o. Òun láìbẹ̀ yín máa ń ṣe rehearsal, tẹ máa ń ṣe ewé, tẹ máa ń kọrin, tẹ máa ń dánu ara yín dùn pé ó máa láì láti jọ yín. Ìwọ náà wá fẹnu ara ẹ̀ ṣàlàyé náà. Bọ̀dá Saamu ẹjọ́ ń fẹ́ kí n ràn mí lọ́wọ́ ni. Ẹjọ́ mo fẹ́ darapọ̀ mọ́ gúùpù yín ni. Inú mi á dùn tẹ́ bá lè accept mi sà. Ẹ wo mi wá mind o. Bó jẹ́ nínú ìyà ni, bó jẹ́ nínú adùn náà ni, mo ready sà. Ọ̀dọ́ ti tọ́lọ́ kí ló ń bíbà ìyà? Àwọn ta ló ń jẹ̀yà bíbà? Ẹjọ́ tó rẹ bá mi bí o. Àwa wo là ń jẹ̀yà bíbà kò yé mi. No, fam. There is annihilation right here on planet Earth. Before you become a person, you got to strive. Lọ́jọ́ tí mo ti mọ̀ ení lọ́jọ́ tó kọ́ máa sọ̀rọ̀ tó ní làákàyè. Ìmọ̀ ọpọlọpọlọ tó tẹ́lẹ̀ yìí o. Ọgbọ́n tó wù ní. Ọgbọ́n nǹkan tó sọ. Arákùnrin dìde. Gbé àkéte rẹ kí o sì máa rìn. Lọ báyìí. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó dá mi lóhùn láàrin ìṣẹ́jú kan torí gbogbo àwọn tó rí lórí ìjókòó bí wọ́n ní high kill. Ìgbà wo ló kó dàdúgbò? 1. Ọjọ́ wo ló ti ń ronú ẹ̀? 2. Ta ni ìyá ẹ? 3. Ta ni rí biological father ẹ? Torí tó bá ní rí biological father nínú community máa ti mọ̀ ẹ́. That means pé bàbá àlè ló gbé ẹ wá sínú community. Ta ni? Kí lọ́jọ́ orí ìyá ẹ? 5. Kí lọ́jọ́ orí ìwọ? 6. Ṣé wọ́n fry ti di veggie? 7. Bọ̀dá Saamu bá mo fẹ́ dáhùn question yìí. Mo ṣe kó dé community ni. Lékè ṣe pé olórí burúkú ọmọ nìyẹn. Olórí burúkú ọmọ ló fẹ́ yà Lékè kí ló wá ṣe mí báyìí. Olórí burúkú ọmọ ló fẹ́ yà Lékè. Mo délé sí lọ sọ fún mi pé ó fẹ́ wá kọ́ ṣe orin lọ́dọ̀ Bọ̀dá Saamu. Lékè nítorí Ọlọ́run àwọn ẹgbẹ́ wa ta tó ń pín owó tó fowó ṣàánú Bọ̀dá Saamu ló fi wá sọ́dọ̀ ẹ̀. Bọ̀dá Saamu tó jẹ́ pé látọjọ́ tí mo kọ́ gbẹ́kọ̀ọ́rẹ́ ṣe rí. Olórí burúkú mà ní Lékè. Ó yá tí tó bá fẹ́ kí n ṣépè fún ẹ tí bá fọ́ mọ́ èèyàn méjèèjì ṣépè fún Lékè ó yẹ jẹ́ màá lọlé. Olórí burúkú ọmọ kẹ́kọ̀ọ́rí burúkú dànù abẹ́ẹ̀rí wọn irú ròǹbòrùn àwítà láìwítà ẹjẹ́ bí ń sẹ́wọ́n ká bòròbò ẹni bọ̀dà tèmi wọn kọ́ lé wọn nílé kí ló ṣẹlẹ̀ gangan ṣé máa tó jó níka mẹ́sàn-án ká ni. Pẹlẹbẹ lẹ́nu rẹ. Bọ́dà Saamu ẹ kúlé. ọdẹ ò lè jọ láàbúrò tó gbójú o. Kí ló fọ́ ní burúkú kan? Kí ló fọ́ ní burúkú kan? Èmi kọ́ mo kó ba yín o torí aráàta ló dé nísìn tó ń sọ pé ẹ pẹ́pẹ́ sí o ẹ nílẹ̀ ẹ kọ́lé ẹ gbé nǹkan ṣe rere ṣe rìhásà nìkan ló rí tẹ̀ ń ṣe ẹ rí kankan ṣe sí o ẹ lè mú kẹ lù kìtìkìtì ẹ fẹ́ bàjẹ́ o èmi náà lẹ lè máa dá tẹ́lẹ̀ ìdààmú náà lẹ lè máa lẹ̀ dì mọ́ ẹ wò mo jáde mo dẹ̀ dé ni mo ní kí n pọ́n yín lé kí n kí yín ni ẹ pẹ̀lẹ́ ti yín o. I respect your hand. Ọwọ́ yẹn sọ pé kí n calm down. True. No problem. Ta ló mọ̀ kí mo nílẹ̀ nú yín? Èmi mọ̀ ẹ́. A ti bọ̀ ti pẹ́ ẹ̀. Ẹ mọ ibi tó wà. N kò mọ bí wà. Mo fi pamọ́ fún yín ni tíṣù èèyàn bá tẹ̀ ẹ́ ṣe kí ni. Máa fọ́ ọ̀bọ̀ jẹ ni. Ṣáyí mo ní ilẹ̀ tó pọ̀ káàkiri àmọ́ bí ìdìsáyà èèyàn tó bá wúyàn lèèyàn lè kọ́lé sí. True. Ibi tí mo kọ́ nílẹ̀ sí tó wà sínú lórí báyìí tí mo mọ̀ tí mo nílẹ̀ sí gangan dáadáa tó wà bẹ́ẹ̀ báyìí òun ni Benue. Ní Benue ilẹ̀ mi wà ní Benue báyìí tó ń mí ó ń mí ní Benue báyìí. Mo ní kan náà 1 acre. 1 acre. Mo ní 1 acre kan mo ní Kẹ́bí. Kẹ́bí. Bẹ́ẹ̀ni bọ̀tí tí mo gbádùn jù ilẹ̀ tí mo láìkì jù torí ẹgbẹ́ títì gangan báyìí ló wà Katsina ní ilẹ̀ mi wà Katsina báyìí tán bíjà láyé anybody dákú fún ọkàn ó mí ń bẹ̀ báyìí ìtò wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ báyìí tó wà lọ́wọ́ ọdún bíi ẹ̀yìn believe pé ẹ lè sáré dé torí pé ìyá àti wọ mọ́tò tẹ́ ẹ̀rọ owó níbẹ̀ ìyá kan ti gbà lọ́wọ́ mi wọ́n ní àyẹ̀ burú gan mi mo lórí ibi tán ló jẹ́ bàjẹ́ ni o bẹ́ẹ̀ ní tèmi o wọ́n ṣàgbà lọ́wọ́ mi wọ́n ní àwọn yàrá mi ìyọ̀ndẹ́ fún mo ṣe yọ̀ǹda fún yẹn
ta ló mọ̀ pé mo ti ń kọ́lé lọ. Sórí ilẹ̀ wo. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ mi ò pè question ni mo béèrè ta ló mọ̀ nínú yín mo mọ̀ mí mọ̀ ó tán. Bọ̀dá mi èmi ò tẹ̀ mọ̀ bóyá ẹ ti ń kọ́lé lọ ṣùgbọ́n mo rántí pé 1 year ago ẹ lọ sí block industry ẹ lọ ná block. Mo ra block yẹn mo ra mi ò ṣáà ní jẹ́ torí tí n bá jẹ block bí mo ṣe wà gbogbo nǹkan tó jẹ́ bí ihò lára mi á ti dí. ìyẹn máa fi ń sọ pé lómi ìwà pé kò lójú àbẹ. bọ́dá Sàámú ṣe tún máa bẹ̀rẹ̀. rárá tí mo sọ ni wípé ká ní mo jóbìnrin kí n máa mu blọọkù tí n kò jó ara máa dì. inú ẹlẹ́wà. but mo ra blọọkù yẹn lóòótọ́ wọ́n bá mi ṣíìpù ẹ̀ lọ sí Katsina ni. bẹ́ẹ̀ ni mo mọ̀ mọ́ ni bíbi tó bá wùyàn níbi tí choice mi wà nìyẹn gbàgbọ́ ni Katsina ni mo kọ́kọ́ fẹ́ kọ́ nǹkan sí èyí tí mò ń kọ́ bíbí ni fi hàn yín torí mi fẹ́ káyé mọ̀ díẹ̀ tó ti yé yín but ti Katsina yẹn tí wọ́n bá mi ṣíìpù blọọkù yẹn lọ mo fẹ́ kọ́ bá mi fi kọ́ ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù ló fẹ́ fi kọ́ ṣọ́ọ̀bù ńlá ló máa fi kọ́ 27 by 28 ni 27 by 28 báyìí. káàkiri aláta níbẹ̀. ọkà bàbà ni mo fẹ́ kọ́ máa tọ́ka bàbà ọkà bàbà mbẹ́ bẹ́ẹ̀ ni. bọ̀dá mi DJ YK. múlẹ̀. gbogbo ala máa mú orí ilẹ̀ o. àmì o. nǹkan rẹ kọ́lẹ̀ múlẹ̀ ìgbẹ́lẹ̀ múlẹ̀. orí ẹ̀ bí mi ò ṣí èrè ni. sọ́ọ̀rẹ́ o. kò sí wàhálà àbọ̀ àbálọ̀rọ̀ ẹ̀. ọkọ bọ̀ ń bímọ sí tòsí amọ̀rú yín. ẹ wo bí ẹ mú obìnrin onísun ẹ̀jẹ̀ nínú bíbélì sábà kó gidigidi sẹ́ Jésù mọ́ ó ní sun ẹ̀jẹ̀ fi gbẹ obìnrin tó wá bí ń sìn dẹ́rìn yẹn wèrè tó wá bí ń sìn mú mọ́ dáadáa kì í ṣe kọ́bọ̀ ìwá bí ló ń ka lára mú màá ṣì rí ẹ̀ ni wọ́n lè kó lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ààrẹ ò gbẹ rí ààrẹ ò gbẹ ẹ̀jẹ̀ tó lára ohun tó ń sùn lára ẹ̀gẹ̀gẹ̀ lọ ẹ gbọ́ òórùn gbà tó wà níbí ẹ gbọ́ ẹ má wọ̀rí ó yìí máa padà wá dí gìgìrì sẹ́mi mú tó máa fi bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń pẹ̀ gan wá wọ́n ń pẹ̀ gan wá wọ́n sọ wá lórúkọ wọ́n sọ wá lórúkọ wọ́n pẹ̀ gan wá ní yẹ̀yẹ́ wá ní ọlọ́run á mú orí o ojú abẹ́ yóò dúrà abẹ́ yín ò dúrà kò lè là. kí ló máa wá ṣe báyìí. kọ́ máa ti wọlé báyìí this time. wo kí ló máa ṣe. wo ṣáà máa wò tí ẹ máa wò tí ẹ á bá mi bí báyìí kò lè wá pa mí kàkà tó máa fi pa mí ó máa kú ẹ tó bá ti di ọ̀la báyìí kó kú ẹrù ẹ báyìí kó gbọ́dọ̀ ọ̀dọ̀ yẹ ẹ lọ kò lè wá pa mí. o ní láti ṣe yẹn kò lè pa mí. o ní láti ṣe yẹn torí pé tí wọ́n ṣe yẹn o wà lè ní kó máa sọ́dọ̀ mọ́mì báyẹn náà. kí má ṣe kí ni. hello wo time tó ṣe ń bọ̀ look at the time. ẹ jẹ́ bẹ̀rẹ̀ ti yín. orí ẹ̀ ò dá èmi ló bá wí ta ló bá ẹ fẹ́ sọ fífi sílẹ̀ orí alákòóbá ọmọ yìí ni alákòóbá ni ẹ o alákòóbá ṣe fẹ́ kóbá mi ṣe fẹ́ pa mí ni ìwọ ọmọ yìí ìṣe máa ti kóbá mi máa kú ẹrù ẹ o máa gbọ̀nàdọ̀ yẹ ẹ lọ torí gbogbo táwọn bọ́ìsì sí tí wọ́n dẹ̀ ń ṣe ní ìgboro sí ọlọ́run ló yé tí wọ́n ná dọ́là tó ná dọ́là ibi iná làjọ kò sí káfí sẹ́nu ká dákẹ́ ló ń pín dọ́là tó ná dọ́là nísìn jọ Báyọ̀ ọmọ ọdún mélòó ni Báyọ̀ sí ẹ ọdún mélòó ni Báyọ̀ gbà lọ́wọ́ ẹ Báyọ̀ ojú mi lọ. Báyọ̀ ojú ẹ lọ you see dọ́là ló ná ìjọ máa bàá fi ẹ ṣe dọ́là tó máa padà ná wá fún mi ọlọ́mọ jẹ́ kémi rí ẹrù ẹ báyìí òun kó òun lọ sọ́dọ̀ ìyá ẹ jọjọjọ ọ̀rẹ́ fi mí sílẹ̀ má wọrí kí ló dé wà dé báyìí. má wọ sí ẹ. ẹ̀yin náà irunkunrin yìí ti pọ̀ jù ẹ ti ní irunkunrin jù ẹ ṣáà wà careful. ẹ ṣe gan sista ẹ jọ̀ọ́ ẹ kàn fún mi ní time díẹ̀ kí n fi bá sọ̀rọ̀ dáadáa débi tó ti máa gbọ́. ó dẹ̀ ti tó wọ̀ náà má pariwo mọ́ a ti bá wọn wí ẹ wò ó dàárọ̀ o. ṣé mi ló ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan èmi ló jágbe mọ́ lẹ́ẹ̀kan. ojú ẹ má bínú sá. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. kí ló lè sú mi ṣèkèṣèkè búlà wọ́n ti gẹ̀ẹ́tì maimula dọ́là pẹ̀lú náírà ikú ló pa àyà tí Ṣakí ló ń fò ó lókè kí ló ń fò ó lókè ẹyẹ ló ń fò ó lókè kí ló ń rí nílẹ̀ ọmọ èèyàn ló máa ń. Mọ́mí náà. Ṣé ẹ̀gàn kí ni ìṣòro ayé ẹ̀ náà? Ó ní ìṣòro o. Kí ni mo ṣe náà? Kí ni mo ṣe? Orí oṣù wo ló ń kọ́ ìgbà iná? Ó tún wá ń kọrin olórin, òrórin gidi kọ́. Ó ń kọrin olórin. Mi ò láì gbogbo kí ni àjọ tó rẹ̀ náà. Mo fi ta out dé àwọn ẹgbẹ́ mi kò ń bẹ̀ ń kọrin òṣì. Báyọ̀ nìyẹn. Ó wá bí meeting wa lánàá. Ó dẹ̀ fún wa ní $200. Ọmọ etí yẹn dé Nigeria money. Ó ń ṣọ́ọ̀ṣì, ó ń ṣorí burúkú tàbí àwọn onípè wọn ń kọrin. Àwọn ẹgbẹ́ mi kò ń ta. Ṣé kí n máa kọ ṣé. Orí òṣì wo ló ń kọ? Ṣé ló kọ̀ lórí ayé ẹ? Olúkálùkù ní àsìkò títí ẹ o àsìkò títí ẹ tó bá jẹ owó máa bá ń pawó ma ẹ má nà mí má nà mí. wọ́n ká sìkò ẹ kọjá ẹ. ẹ jọ̀ọ́ ṣe ṣàánú mi ẹ má wò mí ràn
Ọlọ́run mo fi bẹ̀ yẹn ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́. Ẹ wo bẹ́ ṣe ti Báyọ̀ tó dáa tóun náà ná dọ́là. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ràn ọmọ mi lọ́wọ́ kóun náà mo fẹ́ kóun náà máa ná dọ́là bíi ti Báyọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Orí mi dìde ò lè máa ṣe báyìí náà. Dídé kí ló kúnlẹ̀ fún kún ní onídàtí kúnlẹ̀ dídé. Ẹ jẹ́ wà báyìí. Jọ̀ọ́ àánú ni mo béèrè lọ́wọ́ ẹ ṣàánú mi. Ẹ wò tó bá fi èmi náà sílẹ̀ ẹnu mi bò máa. Ẹnu ẹ bò tọ̀tọ̀. Mi ṣe tó máa ń kà báyìí ẹnu mi bò. Kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí? Kí ni ìtumọ̀ pé ẹnu ẹ bò pé kí ni? Àwọn nǹkan tí mo ti sọ fún ká tó dé bí òun ló ń sọ. Gbogbo etí ìyá tuntun ń sọ wípé ẹni tí ayé ọmọ ẹ̀ bá dà kó ran ẹni tí ayé ọmọ ẹ̀ ò dá lọ́wọ́. Èmi gangan lọ̀rọ̀ yẹn bá wí o. Mo kàn fẹ́ tú àṣírí mi síta ni o. Jọ̀ọ́ torí Ọlọ́run ràn mí lọ́wọ́ ṣàánú mi má wò mí ràn báyìí. Ó ń kéde róògì mọ́tò ní Báyọ̀ ń tà. Ẹgbọ́n mi kan ló ń ta mọ́tò tí mo wá mú Báyọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ pé kó máa bá wọn ṣiṣẹ́. Ibi ìlú náà ti gbà bùkún títí ẹ̀ mọ́tò ní Báyọ̀ ń tà. Ẹ wo ẹ jẹ́ kóun náà tẹ̀lé Báyọ̀ lọ máa ta mọ́tò bóyá kó máa ṣe ọmọ iṣẹ́ ń bẹ̀ kó máa ṣe ọmọ ọ̀dọ́ ń bẹ̀ tó bá yá òun náà bẹ̀rẹ̀ sí ní ta mọ́tò. Ẹ jọ̀ọ́. Mọ́mì ẹ wò mo ṣe wà kò sí mọ́tò tí mi mọ orúkọ ẹ̀ kò sí ṣé Big Daddy ni ṣe Lexus ni àbí Highlander kò sí tí mo mọ orúkọ ẹ̀ ẹ jẹ́ n bá wọn ṣiṣẹ́. Jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ kó máa bá ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló mọ̀ ṣe kò sí nǹkan tí ò mọ̀ ṣe jẹ́ kó máa bá wọn ta mọ́tò. Ó dà kò sí wàhálà màá wá nǹkan tí màá ṣe sí. Ok tó bá jẹbẹ fún mi ní nọ́mbà Báyọ̀ jẹ́ kí n pè é kí n bá sọ̀rọ̀ pé kó jọ kó tiẹ̀ ṣàánú ọmọ mi torí Ọlọ́run mo fi. Ìyá Ṣẹ́gun ó ti ń kọjá yìí mi ò fẹ́ wàhálà o abọ́ lè yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bẹ̀bí ti bá wo má wọ́ọ̀rì máa wá nǹkan tí màá ṣe sí fúnra ara mi. Dídé ọ̀rẹ́ mi dìde ṣáàdìde má wọ́ọ̀rì dìde. Jọ̀ọ́ mo ti gbọ́ má wọ́ọ̀rì má wọ́ọ̀rì ẹ má wọ́ọ̀rì máa wá nǹkan tí màá ṣe sí máa wá nǹkan tí màá ṣe sí máa wá nǹkan ṣe sí ṣoṣù gbọ́ má wọ́ọ̀rì àníkẹ́ má wọ́ọ̀rì gbogbo ẹ̀ ní máa ẹ wò ẹ má wọ́ọ̀rì gbogbo ẹ̀ ní máa ṣe ọ̀rẹ́ mi á máa pàdé mítìn ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe gan o. Kí lẹ́ni yẹn wí gangan kí ló wí fún ọ gangan ìjọ wo ló ní a máa padà. Ṣé màá máa travel lọ sódì ibẹ̀ yẹn mi ò ní mọ́jọ́ tí mo fẹ́ padà wà ní mọ̀tò láti sọ ṣé mi ní mọ́jọ́ tí mo fẹ́ padà wà débẹ̀ ni ṣé mi ní mọ́. ṣé o mọ̀ mọ́tò. Sàámú nìyẹn. Mi ò ẹ má bínú mi ò rò pé mo mọ ojú yìí omi o. Ẹ dá ojú ìmọ̀ mọ̀. Bọ̀dẹ̀ ẹ handsome ẹ handsome. Ẹ dá ojú ìmọ̀. Mi gidi pé mi ò pé ó ṣàánú mi ò mọ bẹ́ẹ̀ tí a fi bọ́nú nǹkan tí mi ò bá ṣú ọ̀tàn rárá but ẹ fine. Not only. Number one. You already know. Sàámú. Oh my God, they were on bobo ebo ṣe fine. That king guys. Ibo làwọn guys yìí wà. Tade mọ̀ wọ́n. Ìwọ máa worry tiẹ̀. Ibikíbi tó bá lọ máa get wọn. Àwa mọ̀ yìí dáadáa. Ẹ ṣe àwọn tó máa ń jíjọ. Kẹ́ lè mọ̀ wípé ó ẹ ṣèyàn. Ẹ jẹ́ ká bí ìsìn lára. Just like that. Ìṣòro, wọ́n ti kówó jáde. Wọ́rá Sàámú. Tí mi ò kọrin. Wọ́rá Sàámú. Mo tún wọ́n fún Brasamu ẹ̀ṣẹ̀ ní Brasamu tí mo yọ. Ọ̀yọ́ ẹlẹ́nu dákú. Tí mi ò ṣe náwó kankan. Ẹ̀yin àjáyé lọ tí ẹ bá wọ́n lọ jù yẹn lọ. Ó yẹ ìrẹ́jọ́ wo ni bí ẹ ti rí ẹ kẹ́mi ló mi 75k. Bọ́dà Sàámú. Wọ́n lè ṣe pé 75k ló wà. Yóò ẹ̀yẹ. sọ fún mi ẹ̀gbọ́n yẹn máa ń ka ìdán ni wọ́n. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí. Àwọn yìí ṣe wá fọ́ báyìí. Àwọn bá fọ́ ẹ ṣé mo dúpẹ́ bọ̀. Ẹ pẹ̀lẹ́ ó mọ̀ mí dáadáa. Ìyá ẹni máa mọ o. Gbogbo wa la mọ̀ yín. Àmọ̀ yín dákú. Ẹ ṣé gan kò sí wàhálà. Ibẹ̀ mọ ní ọ̀dọ̀ mi. Ẹ yọ sí mi. Ìjọ òní ká check yín. Anytime tó bá ti wù yín ẹ yọ sí mi. Ẹ yọ sí mi. Bọ̀dà Sàámú. Ẹ ṣé gan jàre. Ṣé bá pàdé ọmọ yìí ní ọmọ yìí? Àwọn ọmọ yẹn máa ń fọjú mọ́. Ẹ ṣé. Bọ̀dà Sàámú. Má fọ ọkọ̀ kankan bẹ̀. Yes sir. Ẹ ṣé. Ẹ ṣé. Ẹlẹ́dàá ìyá yín mo ń dọ̀bálẹ̀ fún. Ẹ ṣé. Ìkọ̀kan gbọ́dọ̀ dín inú owó yẹn dẹ́ bàbá ṣe orí burúkú. She is crazy. Damn. Hello. À ń kí yín. Àwọn arúgbó inú omi dán. Wọ́n wèrè. Ẹnì kankan nù yóò gbọ́dọ̀ fọwọ́ kan wó yẹn. Gbọ́dọ̀ fọwọ́ kan. Torí pé kí ni kò yé mi tó.
mi ò ṣe patí kò sí ìnáwó kankan tí mò ń ṣe ó lè bọ̀ sí bí ó bẹ̀rẹ̀ sí ní ná mi lówó ẹ jọ kí ló ná mi lówó fún. ẹ jẹ́ àǹfààní kí ló ń ṣẹlẹ̀ bọ̀bọ̀ yìí ẹgbẹ́ mi máa jàre wọn lòun ti lọ́wọ́lọ́wọ́ yìí wọ̀wọ̀ ìlú yẹn ti sú mi jàre mi ò láìkì ìlú yẹn mi ìlọ́lú yẹn ó pè mí kí n lọ Spain ẹ̀ nà bọ̀bọ̀ yìí kí ló ń dòwó ẹgbẹ́ mi mọ́ ó wọ ọkọ tó máa ṣẹlẹ̀ jẹ́ ìpẹ́ padà mọ́ bíìsì tí wọ́n ń pò jàre ó ti bá ẹgbẹ́ nìyẹn. wà lórí fóònù ọ̀tàrọ̀ fóònù ní ṣùgbọ́n pé àwọn obìnrin smart gan èmi àtàwọn ọ̀rẹ́ mi agbésùnmọ̀ ẹ̀ ló ń fi wá ṣàpépẹ́ sí lówó lọ́wọ́ ṣùgbọ́n òní ṣùgbọ́n òní ti bọ́ṣọ̀ ẹ̀. sí finish ti wọ̀ mo ń lọ mi ṣe mọ́. aṣọ wa kọ́. Yàgòdà ni wọ́n fi àjọ bojú ní sáré. Yeah, Sharon, what's up? Abẹ́rẹ́ mi seriously o. Orí mi gan, kí ló ṣe wọ́? Abẹ́rẹ́ mi náà. Kí ni dáadọ́ sùn kọ́? Mi rẹ́ níbodè, mi bálẹ̀kùn ṣíṣí mo wọlé. Ṣíṣí ló bálẹ̀kùn. Ṣíṣí ni. Ṣíṣí ti fi mí lẹ̀ lọ báyìí. Bọ̀bọ̀ yẹn fresh o. Kó tó rẹ̀. Bóyá o ní. Ẹ ti ṣetán ni, ẹ jẹ́ máa lọ. Ṣetán kẹ̀. Ṣé kò ń ṣe ni? Ṣé mi? I'm fine, I'm okay. Ẹni sọ̀rọ̀. Kí ló ṣe méjì tẹ́ ń gbá bẹ́ báyìí? Kí ló ṣẹlẹ̀? Abẹ́yún mi o, seriously. Abẹ́yún mi náà. Abẹ́yún yín. Kí ló fà á? Kí ló ṣẹlẹ̀? With the look of things, so that our boys get to go wá. Gbẹ̀gbẹ̀gbẹ̀rún dákẹ́jàre. Àwọn boys lóyìn àbí kí lẹ sọ? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, nǹkan kan ṣe mí. I'm fine, kò sí nǹkan tó ṣe mí. Ẹ wo babes ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe ń gbé abẹ́. Ó sọ pé ní infection ni. Bẹ́ẹ̀ infection lẹ́nu. Infection ṣùwò la ni. Infection ṣùwò la ni. Má dá lóhùn. Suppose ká wà ní infection lẹ́ẹ̀kan. Ṣe lé wọn bá kẹ lọ bá wọn. Inú ẹ lọ confront wọn kó jẹjú yín. Mo yẹ credit alert tẹ́yìn méjì ti receive. Nonsense. Tó bá ti yá yín kẹ bá mi ta. Ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní. Ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Brassamu. Kò le rárá. Brassamu. Eléyìí. Actually nǹkan kékeré kan ló ń gbọ́ wá síbí báyìí. A fẹ́ ṣe event kékeré kan ni. Kì í ṣe pé wíwá pé ó ní nǹkan tó ṣẹlẹ̀ o, just àkọ́fẹ́ bójú owó jẹ́. A wá wọ all around pé tálá lè pè tó lè gbé wa débẹ̀ music wise. A wọ all around. A wọ pé nobody is deserving of this honour other than one and only. Ẹ̀yẹ méjì òun jáṣà. Unrivaled Brother Saamu. Brother Saamu. Ọlọ́sẹ̀. Kò tún wá tọ́ síbẹ̀ Brother Saamu. Tẹ́ bá wá mo tún máa bá yín wá ọmọ tó máa fọ́ ra yín lórí fọ́ ra yín lọ́rùn. No! Man, that's some alien shit. Bro, Sam don't move like that, bro. Ẹ máa gbọ́mọ̀ fún mi, bá máa fọwọ́ ra mi lórí. Ẹ wò mí ò fẹ́ mọ́ tó máa tọwọ́ bọ̀ mí hòdì. Mi ò fẹ́ mọ́ tó máa tọwọ́ bọ̀ mí hòdì. Gbogbo ẹni ọmọ tẹ́ ẹ bá fẹ́ gbé ó máa tọwọ́ bọ̀ mí hòdì tẹ́ ẹ máa fún lówó. Owó tẹ́ ẹ fẹ́ fún yẹn ẹ fẹ́ mi fẹ́. Torí mi ìmọ̀ yìí tẹ́ ẹ fẹ́ fún mi gan pẹ̀lú bẹ́ẹ̀. Rosam, ẹ má worry, ẹ̀yẹ kò ní price. Kí n sọ owó tí màá gbà? Yes, ibi wá fẹ́ gbà, ẹ̀kọ́ lẹ́ka àwọn ọmọ. Ṣé mi nípa ń bẹ̀? At all. Get together tẹ sọ bí how many minutes la máa fi play? As the spirit leads ni. Okay, kò sí wàhálà. Ẹ kàn ní price ni. 75,000. Brother Saamu make me laugh. Mo work ni, but that's fine. I'm offering 300k. Tẹ́ bá ti gbọ́rọ̀ owó ẹ má máa sáré bẹ́ẹ̀. Ẹ máa sáré ṣe bẹ́ẹ̀ ni kówó yẹn jọ yín lójú. Ẹ form. Ẹ sáré form. Ẹ ti fọ́. Èmi àfọ́ mi ìfọ́ mo fẹ́ gbọ́ nígbà láti àwọn olórí pẹ́ tún ti wá fọ́ yẹn èmi tún máa fi 50k sórí. Àní má máa ṣe bẹ́ẹ̀ ni kó owó yẹn jẹ́ lójú. Form. Ó ti di 350 bẹ́ẹ̀ Brother Saamu. 350. 300 ó performance 50k owó ọmọ tẹ̀sán pẹ́ẹ́fẹ́.
olóríire dà. Àwọn rèé òòrè. Olóríire dà. Àwọn rèé òòrè. Sísìlì bẹ̀mbẹ̀lẹ̀. Sísìlì bẹ̀mbẹ̀lẹ̀. Sísìlì bẹ̀mbẹ̀lẹ̀. Sísìlì bẹ̀mbẹ̀lẹ̀. Sísìlì bẹ̀mbẹ̀lẹ̀. Sàámú ẹni sùúrù. Ẹ ṣe 350. Sàámú owó yẹn kiri ẹ calm down. Mo fẹ́ gbé yín débi ọ̀rọ̀ kan. Ṣé àwọn pé kò sáwo kan láwo ẹwà? Ẹ̀yin tẹ̀lé máa ń ṣiṣẹ́ yìí. Ẹsẹ̀ yín máa ń gùn gan. No, ẹsẹ̀ ilé ìkan ló ń sọ. Ó láà máa ń mọ ibi tó pọ̀. Sàámú fẹ́ kẹ́ gbé wa débẹ̀. Ẹ máa ń láwọn bàbá yẹn lọ́wọ́ tán lè budán yẹn. A fẹ́ ṣe àṣegbé. Ẹ dẹ̀ gbé wa dọ́dọ̀ bàbá tó máa ṣàṣegbé fún wa. Sàámú yẹn fọ́. Kí tẹ̀ ń fọ́ báyìí? Ẹ ti fọ́. Èmi kọ́ ni mo fọ́ àwọn ọmọ ló ń fọ́. A ní kẹ́ gbé wa dọ́dọ̀ bàbá tó lè ṣàṣegbé fún wa. Ẹ dẹ̀ ń fọ́. Ok mọ ẹni tó lè bá ṣàṣegbé àgbẹ̀. Mo ṣe ní mọ̀ bàbá kò sí ọba tí ló mọ̀. A lè ń sọ bí kẹ́ gbé wa débẹ̀ ẹ̀ dẹ̀ ń ṣe báyìí. Kò sí olóògùn láyé tó heavy tí bí o mọ̀. But ohun tẹ́ ń sọ ni pé ẹlẹ́fún oògùn àṣegbé. Ṣé bí tẹ́ bá ṣe nǹkan tí ò dalẹ̀ máa sọ pé ẹ jẹ́ kó já ṣègbé. Sàámú ṣé bí mo yẹ gbọ́dọ̀ yẹn kalẹ̀ ni kò yé yín. Ẹ kò sí wàhálà. Mo mọ èèyàn kan tó wá tó heavy gan. Òun ni chairman gbogbo àwọn olóògùn pátápátá tó wà ní community. Ó dẹ̀ ti lọ sí Kútọ̀ọ̀lù. Ó máa padà dé ní in the next 62 days. 2 months. Ó pẹ́ jù nìyẹn. 60 tẹ́ ẹ bá lọ bò bí ẹ fẹ́ lọ waste owó ni. Ṣòro kò jù bẹ́ẹ̀ lọ. Ó ló máa design life fún yín. Ó máa ṣe bẹ́ẹ̀ ni kó fẹ́ ṣàkọsẹ̀gá yín fún yín ni. Tó ti yẹ yín sìn. Oníkẹ́ ní sùúrù dé. Ẹ ṣá mi ìfẹ́ mọ̀ ẹ ṣá gbé wa dọ́dọ̀ ẹni tó lè ṣàṣegbé fún wa. Àbí kó máa ṣe mọ̀ pé ṣé tá à ń ṣe àwọn tó máa ń bínú wá wà. Káyí sọ̀tún káyí sósì wá kàn máa bínú. So a ní láti káàkọ́ ṣe kí ni ká wà loaded. Iṣẹ́ tẹ́ ì ṣe. Bẹ́ẹ̀ni. Ó dà kó sí wàhálà no problem. Mo ti gbọ́. Èmi mọ̀ pé short plug ni ẹ máa léyàn yẹn lọ. Short plug ní ta ni? Ẹyin ni. Èmi plug. Àbí kí ló mú? Ok so ṣe plug kò sí wàhálà. Ẹ jẹ́ kó tó bí oṣù kan àbọ̀ lágbára Ọlọ́run. Tí n bá mú yín débẹ̀ ẹ pè mí lọ́mọ àlè. Sàámú ẹ tiẹ̀ ṣọ́ọ̀jù yẹn lọ. Sàámú ó ti yé mi. Kẹ́tẹ̀ fi lè mọ̀ pé ọjọ́ yẹn máa dùn. Ó máa lá mi. It's my currency, bro. Ẹ ṣe lè. Dọ́là. Ṣé kò pọ̀ lè sí? Olóríire dà àwọn rèé òòrè. Ẹ má lọ àpèrè àwọn ṣẹ́gbọ́ ẹ ṣẹ́gbọ́. Àlọ́ olóríire dà àwọn rèé òòrè. Ẹ rọra kọ́ ni o ṣẹ́gbọ́ ẹ má kọ́ sókè o. Olórí ibùdó àwọn rèé òòrè. Ọ̀sìnwín ènìyàn dá àwọn rèé o orí yín burú orí yín burú wọ́n máa gbé yín ṣòwò tí yín máa rún ni fúnra sọ́jà ìdìgbà tá a bá dín fáká tó rí báyìí. Ní kó fẹ́ fi 350 wọ́n fẹ́ fi sọ́fúndò ló ń gbò. Wọ́n dẹ̀ wo bọ̀dàgà ní ṣùṣù wọ́n fẹ́ tún wá wá kán lè sọ bọ̀dàgà ní di òbú kan. Ẹ jọ mọ tó ń sọ pé tọ̀dọ̀ àwọn odò àwọn wọ́n ti gba yellow card méjì ní èjẹ èrè èjì wọn ni. Wọ́n máa sọ wọ́n dé òbúkan yẹn lè máa di arúgbó. Ìtumọ̀ ẹ̀kọ́ sì jù ní pé òbúkan wà lẹ́bẹ̀ yín àti yọ. Ọmọ Yorùbá bójú o. Tàbí olóòní mo sọ bẹ́ẹ̀ wọ́n máa pa yín dànù torí 350. Òní mo sọ bẹ́ẹ̀ o. Eléyìí náà tán dẹ́ fún wa téèyàn bá máa ṣe báyìí owó ńlá ní báyìí ẹja lọ́kọ̀ papọ̀ ibo làwọn ọmọ ìtì ń rówó. Àbí ṣé ẹ rò pé nǹkan bí wà lọ́wọ́ wọn àbí kò sí nǹkan bí ni ṣé kò sí? Kò sí. Kò sí nǹkan kan. Ìwọ ò rí nǹkan kan bí. Èmi náà ò rí nǹkan bí. Ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀, ẹ̀yin ni mo wá rí. Ṣé ò sí? Mo ń gbọ́ nǹkan tó ń sọ, ṣe bẹ́ẹ̀ mi ṣáà ni mo ṣílẹ̀kùn fún ẹ tó fi wọlé. Mo ń gbọ́ nǹkan tó ń sọ nǹkan tó máa sọ.
Ṣíbí ẹ̀gbọ́n mi fún yín lẹ́ ń tẹ̀. Abẹ́rìn kọ́ńtrólà. Láì ṣàdìtì. Ó dáa, mò ń gbọ́ ẹ, kí la rí gbọ́? Ẹ ṣé mi. Yọ̀ṣíbí, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Mo mọ̀ pé nínú ilé yìí, mo ti gbẹ̀mí gbóná jù. Mo mọ̀ pé mo victimize yín gan. Mo wá wò pé kí lèmi àti yín kí la fẹ́ máa fìjà ṣe. A ní láti máa bára wa jà. Mo ṣe ní kí wá bá yín ká lè settle ẹ̀. So ní àti a lè máa ṣe wọléwọ̀de. Jọ̀ọ́ torí Ọlọ́run, kí ni nǹkan tó fún ẹ ní reason as in tó fi ròyìn pé o lè victimize èmi? Báwo ló ṣe pò pọ̀ tó fi feel pé o lè gbé ẹ̀mí tèmi gbóná nínú ilé yìí? Mẹ́tàlá ẹ kẹ́ ẹ para yín kẹ́ pé ọgbọ̀n ẹ lè victimize mi. Ṣé torí pé mo kàn rárá ń dákẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ mo mọ nǹkan tó yẹ kí n ṣe pẹlẹbẹ ó wá gbà mí mi. Ẹ jọ̀ọ́ ẹgbẹ́ kọ́mpútà ẹgbẹ́ dúró sí yẹn kí lẹ́yìn sọ tí ò dùn lẹ́nu yín àwùtà láì wùtà ṣé torí pé mo wà ní yàrá yín lẹ fi pé kẹ́ máa pè mí sọ̀rọ̀ ọ̀rọ̀ yín méjèèjì kẹ́ máa wọ́ mí lẹ̀ mi ò fẹ́ àrífín I don't like it. Mo wọ́n enjoy pé ẹ̀yin méjèèjì ẹ continue. Ẹ wo Yọ̀ṣíbí mo ṣe ń sọ̀rọ̀ ẹ jẹ́ kémi àti yín ká settle gbogbo nǹkan tó wà láàrin ara wa ká lè jọ máa ṣe wọléwọ̀de nídìí gbogbo ilé ìta ń ṣe yìí nídìí ṣé jẹ́ mo pé jù mí lọ so àwọn àgbà náà ló jẹ́ ní tá bá fọwọ́ tún bọ́ ọmọ wí. fún sí fámọ́ra orí ẹ pé òótọ́ ló sọ mo ti gbọ́ nǹkan tó sọ ìgbà wo ló wá ń lọ báyìí. lọ síbò ni ìgbà wo ló fẹ́ kẹ́rù ẹ tó fẹ́ máa lọ ní ṣé bó ti wá apologize ipò òun victimize ẹ̀gbọ́n ẹ ó dé ní mo ti gbọ́ ìgbà wo ló máa kẹ́rù ẹ tó máa kúrò ń bíbà ẹ fún mi tó rò mọ̀ pé òun ní mi lára ìgbà wo ló máa lọ kó má rí nira mọ́. Yọ̀ṣíbí báwo lọ̀rọ̀ pé mo wá bẹ̀yìn àti ọ̀rọ̀ pé kí n kẹ́rù mi kí n jáde báwo ló ṣe papọ̀ mi kó lọ sẹ́niwẹ̀ mo kọ́ wá bẹ̀yìn ni. mo sọ náà mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yìí mo mọ̀ pé game plan tó ní sọ́kàn òun ló ń carry out yìí no ó ti yé mi mo understand mo mọ̀ pé o plan gbogbo nǹkan tó ń ṣe láti ilé ni láti ìgbà tó ti kó wá sínú ilé yìí mo mọ̀ pé o plan ẹni pé o fẹ́ victimize mi o fẹ́ ní mi lára o fẹ́ gbẹ̀mí mi gbóná o fẹ́ pò mí nífúnpọ̀ kò dẹ̀ lè wọ́ọ̀kì mo ní mo ti dáríjì ẹ máa lọ ìtò ṣe inú ayé mi tó o ṣe. kí ló ṣẹlẹ̀ kí ló ní wọ́n ní kó máa lọ kó kẹ́rù kó máa lọ. tó ẹ̀ bá mọ̀rọ̀ dá sí ṣé bó jẹ́ kẹ́ bá mi pẹ̀lú bá mi bẹ Yọ̀ṣíbí ni ẹ̀yin náà ṣáà bí mo ṣe ń sọ̀rọ̀ látàárọ̀. ó dá ìdí àrà mo ti gbọ́ nǹkan tó sọ. ẹ ṣé àǹtí mi. kí ni mo fẹ́ ṣe àbí máa ṣàjẹ́ kó tiẹ̀ rí mi bí àǹtí ẹ̀ náà tó ń sọ. o ṣe mo ti gbẹ́bẹ̀ máa lọ. ẹ̀wọ̀ ẹ ṣé mo pẹ́ máa gbọ́ tí bá ti dé yìí ẹ ṣé gan. pẹ̀lẹ́ ṣé mo lè máa lọ sí i. máa lọ. ẹ ṣé àǹtí mi. pẹlẹbẹ ṣe ẹ kú jókòó èmi lè máa lọ ń tèmi ẹ ṣé gan ma ẹ ṣé màá tún padà wá check in ẹ ṣé. Yọ̀ṣíbí ẹni ilẹ̀ ṣe nǹkan tó dùn mọ́ mi nínú jù mi mọ̀ pé wáyé yẹn ṣe wà lára yín mo rò pé bí a bó ṣe dé ó yẹ kúnlẹ̀ tó ń ṣe ẹ máa ní mi ní choice kí wàá ló fẹ́ kí n ṣe àbí báwo ọmọ ẹni ò ní burú títí ká ṣe kíní mo rò wọ́n tẹ́ máa sọ nìyẹn o ṣé pẹ́ ti já. láyé yìí ò lè tó yẹn kí ló wà ń bẹ̀ ó ti wá bẹ̀bẹ̀ mo dẹ̀ ni mo ti gbọ́ ó lóun ní mi lára ní ìwọ gangan tó yẹ pé ìwọ pẹlẹbẹ o ò lè ní mi lára nínú ilé yìí o ò lè fìtínọ́tì mi o ò lè victimize mi fà o ò ní nǹkan kan lára rárá bó ti wù kó kéré mọ́ tó lè fi ní mi lára ká má ṣe wá sọ kíní jáńpépé yìí ní kíni abẹ́gì. Yọ̀ṣíbí next level. ẹ̀sùn wọn lè lè owó tí wọ́n ná fún wa yẹn rè tí bọ̀bọ̀ yẹn ná fún mi mi ò ṣe pátí mi ṣe kankan déédéé náwó fún mi mi ní fọwọ́ kan bóyá o ti ń ronú àtẹ̀pín torí mo ti sọ fẹ́ yìí dọ̀tún yẹn kó tó di pé mo rán lọ bí tí mo rán lọ pé kò sáyé pínpín abọ́gbọ́ ìwọ náà jókòó sílé ńsìn kò sáyé pínpín owó kankan owó orí àzá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà ń bẹ àláwáǹsì yín ẹ má gbà yẹn lọ́la ok eléyìí o kò sáyé pínpín bẹ̀ àmọ́ ní báyìí bí wàá ń pa mí bí wèrè fresh food ni mo dẹ̀ fẹ́ jẹ. fọdà Sàámú ẹ kọ́lé. fresh food o ni mo fẹ́ jẹ so ti yẹ yín bó ṣe lè wò kó rí ẹ wò owó èrè ta ló lè ṣe ẹpọn ẹran náà méjì ta ló lè ṣe inú yín. o ò mọ bẹ́ẹ̀ ṣe rárá kí ló wáyé wá ṣe.
ọkùnrin ni ẹ ọkùnrin ṣe mo ṣe kísà tí o bá jẹ́ pé mi tí o bá ti lé èèyàn kì í ṣàgbára ni ṣé kí n máa lọ sí kíchìn kí n máa ní mo fẹ́ sẹ́kùn àwọn ọmọ. Brother Sam, ẹ̀wọ̀n nǹkan tẹ́mi sọ̀jẹ̀ straight bóyá kẹ́ kówó yẹn fẹ́ mi kémi kó lọ sílé mọ́mí á lè bá yín sí pé mọ́mí á lè àjò ẹ̀ are you sure of that? kí lè gbọ́ kí ni gan táyà sọ lébi di kọ́ mi orí kọ̀ọ̀kan ṣe yín ni ẹ̀ẹ́dẹ̀ ló ẹ̀gbọ́n ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ̀gbọ́n àti kíkún àti kúkúrú ẹ̀ ń tó tẹ̀lé nínú yàrá ni kí ló ṣẹlẹ̀ gan. wá kí ni. kò sí lọ́nu yàrá yín ni iná nu yàrá bí a lè ṣe yoyoyoyoyo á dẹ̀ máa fọ́ yín lórí ó jẹ́ disco light kí lè wá ṣe. bọ́dà Sàámú wá kí ni. ó wá kí wọn pé kí ló ṣe wọn ṣe bí sì ló ṣì wá bẹ̀bẹ̀ nínú yàrá mi ṣé mo pé mo máa ń bèè lọ́wọ́ ìwọ ọmọbìnrin pé ṣé wọn bá bá mi ṣí ẹ́ láti ilé yín wá ó tún tẹ̀lé mi débi ìbàjọ́ kí ló dé tó ń tẹ̀lé mi kiri kí ló dé tó ń ṣe lé ní mi tó ń ṣe léṣù lẹ́yìn mi kí ló ṣẹlẹ̀. Yọ̀ṣibí kí ni. kí ló dé tí wọn máa tẹ̀lé yín kiri mo wá kí bọ́dà Sàámú kú ṣé àtàárọ̀ ni. bọ́dà Sàámú ẹ kú jókòó. ìwọ ní pé kí n kówó fún ẹ ìyẹ́ abámisí ẹkùn ẹran àbí jọ̀mọ́ nídìí ẹ̀gan sórí Ọlọ́run. bọ́dà Sàámú ẹ máa ń kówó fún ará àtakò lọ́ba yín sọ bẹ̀rẹ̀ níbi tí mo wà kẹ́jẹ máa wà wò mo ti mọ tó sì ta correct ẹ̀pọ̀ ẹran tó máa ń jẹ kí ló wà bẹ́ẹ̀ mo tún mọ bẹ́ẹ̀ sè. gbogbo ṣì lọ jàre ẹ máa gbà mí kẹ́ ẹ ó kàn jẹ́ wọlé wá kó kówó fún ẹ kó lọ rẹpọ̀ ẹran lẹ́mi tí mo ti wà bíbẹ̀ látẹ̀kọ́ orí mi lórí ìdúró bọ́dá Sàámú èmi àti wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ nǹkan tí mo máa rà tí bá lọ sọ́jà ni. gbogbo kí lè lọ kí ló dé lanu ṣé mo parọ́ ni. ìgbà wo ni mo fẹ́ sọ ìgbà tó ni mo fẹ́ sọ kọjú sí ma jẹ́ gbogbo kọjú síwájú jàre. Yọ̀ṣibí kí ló dé kẹ́ tún máa pariwo mọ́ mi mo ṣe kúrò nínú yàrá yín sí tí mò ń rá bàbá pé ẹ má bínú ẹ jẹ́ ká dọ̀rẹ́ kí tí wàá ló fa gbogbo ìpè tẹ́ ẹ̀ ń ṣe fún mi. orí yín ti bàjẹ́ tẹ́ ẹ bá fẹ́ yanjú ọ̀rọ̀ abẹ́gbọ́ ẹ kó sì yín bọ́ síta. ẹ ò bọ́dá Sàámú mi láì bẹ́ ṣe máa ń ṣe jàre ẹ̀kọ́ máa wùwà bí àgbàyàṣá ẹ ó yẹ kẹ́ ti kówó yẹn fún mi látẹ̀kọ́ máa ti lọ sójà sí máa ti dé kíkí ní Randu Avenue yìí kó tó kó ṣẹ̀dẹ̀ bíbá yìí kó tó wá máa sọ fún mi pé o ló fẹ́ ṣèbẹ̀ òun ló fẹ́ ṣe kí n tó kó tó máa wọ ẹnu òṣì sí mi lára. Yọ̀ṣibí ẹ wọ́n lọ orí burúkú ṣé kí mo jẹ́ wọ ìlátàrọ̀ mọ́ bẹ́ẹ̀ ni pé kẹ́ má bínú ẹ wá sọ pé èmi Randu kan ṣé yóò má kẹ́rin dé ẹrù ẹ̀ ní ẹ wọ ẹjọ́ ò mi lè wá mi báyìí láì ṣe pé mo níṣẹ́ tí mo ṣe kí ìyá kan wá máa ṣe ibẹ̀ fọ́kọ mi. àwọn ẹbí ẹ̀yà wèrè. láti bẹ̀yẹ ó ní ọ̀rọ̀ wá báyìí kẹ́ mo yẹ ti yí kò sí wàhálà ó ti yé mi ó ti yé mi irọ́ ní kíni irọ́ ní kíni ẹ̀yin méjèèjì ayé ni máa bàjẹ́ sínú òun nínú bí ẹ̀rí wà fọ́nà rẹ̀ yìí. Máàtì ni wà wọlé ní. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ kí ló ṣe ẹ́ náà? Mi rí kankan mọ́ ni. Abẹ́rẹ́ àpárá tí ẹ ò ní kankan bí ti bá wo. Mo sọ fún ẹ pé ojú mi blank ń sọ pé àpárá mi rí nǹkankan mọ́ sẹ́. Àwọn oṣù jẹ́ ẹnu bẹ́ẹ̀ gbomi wá ń gbà yẹn. Wá. Kí ló ṣẹlẹ̀? Bí jẹjọ jókòó, mò ń tẹ fóònù dẹ̀ tẹ sísítẹ̀mù, ó kọ̀ ìdí pariwo kò ní kankan mọ́. Kò ní kankan mi báwo? Bọ́lájí bá fà. Mo ní mi rí nǹkankan ojú mi blank. Jẹ́ kí n bẹ fẹ́. Kí ló tún ṣe wọ́n? Kí ló ṣe? Kí ló tún ṣe wọ́n báyìí? Mi ní kankan. Kí ló ń ṣe yín náà? Ọjọ́ ìpè France ni kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Mi ní kankan. Alright. I'm waiting for 100%. Everything will make me like that. Kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ bro Sam ni. Sam, kí ló ṣẹlẹ̀ tẹ́ ṣe sáré bẹ́ẹ̀? Kò ṣe Rafi o. Rafi lójú. Ojú àwọn èèyàn ni. Kí ló ṣẹlẹ̀?
Bro Sam, there is a problem. Kí ló ṣẹlẹ̀ kẹ́ farabalẹ̀. There is fire on the mountain, sir. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run àwọn ojú tí mò ń wò yẹn jọ ṣé kìí ṣe ilẹ̀ náwó fún mi ń jọ yẹn. Àwọn ni bro Sam. Ẹ̀yin lẹ náwó fún mi. Àwọn ni sir. Kárí. Àwọn lọ́wọ́ ni. Kọ́ bọ́lẹ̀ mi ò rí wọ́n bọ́lẹ̀. Ẹ jẹ́ kó wojú yín náà. Bro Sam, Kọ́ bọ́lẹ̀. Bro Sam ò ríran rárá. Ẹ lọ gbé wọn bọ́lẹ̀ wọn ìtajà ò ríran. Àwọn ni ò ríran báwo èmi lè fẹ́ máa bóbò mo rò kọ́ yà ń jẹ yín. Ó wá àtì ní fílẹ̀ wọ́n pa sí àwọn olórí burúkú. Lọ́nà owó wèrè. Kí ló ń wá? Owó yẹn ń ṣọ́ bí kò fẹ́ tọ̀ mú. Kí ló ṣe wọ́n? Ẹ gbà sí. Eléyìí tó lọ́wọ́ fún mi jù gan-an ni. Ògógó ló lọ́wọ́ fún mi. Ṣé mo yọ kò ríran báyìí? Kò ríran bro Sam. Kò ríran báyìí. Ẹni sùúrù ẹjọ́. Tẹ̀mílọ́mú. Ṣé máa ń tọ́ múre? Oya wo bí. Ọmú mèrè. Oya tẹ̀. Ọmú rè. Ṣé kò ríran báyìí? Kò ríran. Bro Sam. Èmi rè. Àríran mọ́, ẹ̀yin lè sọ pé mo babaláwo tó gbójú. Lóòótọ́ ni mo mọ̀. Babaláwo ni wọ́n á fẹ́ bá wọn pè báyìí tó lọ́wọ́. Bro Sam, you got to connect with your friend. Who is my friend? Right now, you need Pastor Sobe. That's the real magic here, bro. Sobe. Now. Irú èmi rò pé babaláwo yẹn ló yẹ kó pọ̀fọ̀ wọn máa pọ̀fọ̀ tó máa tu oríṣiríṣi sí wọn lójú táyé wọn máa bàjẹ́ dání. Bro Sam, Pastor Sobe ló lè ṣe báyìí. Sobe ni. Àwọn ẹbí ẹ̀ kọ́. Àwọn ẹbí wọn kọ́. Sàmú tẹ̀ ti pé wọn sí ẹ̀ wọ́n ní anywhere tá a bá gbé wọn lọ ipa máa bá wọn bẹ̀ sà. Bẹ́ẹ̀ ni sà. Ó yá máa gbé yín lọ́dọ̀ Sobe máa gbọ́ àyín. Ẹ ṣe kò sà. Ní ilé ìjókòó mo nílì àṣà o. Ẹ ní pẹ́ńbẹ̀ rárá. Rárá. Táwọn bọ̀dá jáde bá ti dé ẹ sọ fún ọ pé mò ń bọ̀. Ó yẹ mú ọwọ́ mọ́tò. Kò ríran báyìí. Kò ríran bó Sam. Rárá báyìí. Àtọ̀. Ọlọ́run á gbé orúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. Àmín. Lórí àwọn ìránṣẹ́ yìí Olúwa ẹ gba ẹ̀yìn wa. Àmín. Ọlọ́run mo bẹ̀ ọ́ nínú àánú ńlá rẹ. Tó bá jẹ́ wípé orí òkè yé. Kọ́mọ kékeré fọ́jú. Ló ti fẹ́ kí ojú wọn là. Ọlọ́run ayérayé ó yá wá la ojú wọn. Àmín. Ojú yìí ó yá jó ríran. Ṣé ẹ bá fẹ́ kó ríran Olúwa jó ríran. Àmín. Ẹ dẹ̀ sọ ojú fífọ́ ẹ sọ di Táyé Kẹ́hìndé. Ẹ gbà mí. Jésù Olúwa wa. Àmín. Lórúkọ Jésù. Hallelujah. Kí ló máa ń ṣẹ̀yìn ọ̀dọ́ wa yìí náà? Kí ló ń ṣẹ̀yìn èèyàn wa yìí gangan náà? Májíkà. Kí ni ohun tó ṣẹlẹ̀? Ohun tí mò ń gbọ́ létí mi, òun ni ìbálòpọ̀. Mo ti mọ̀ pé ní débí kó ṣókùnkùn láyé ó máa nítumọ̀ ó máa nímọ̀lẹ̀ ṣáàní. Ta ni nínú yín tó ti bá ọmọbìnrin kan fipá ní àjọṣepọ̀ rí? Ẹ má tọra yín jẹ o. Fipá bọ́ ọmọbìnrin lò wọ́n ń jà pé ni o. Ta ló rún ọmọbìnrin nírùnkúrùn? Pásítọ̀, mo ti rántí dáadáa, mo rántí. Olókun ló ń bá ṣe yìí. Bọ̀bọ̀ ya fà kíló tó pẹ́ náà. Ọmọ yẹn kan ló ń rẹ́rìn ní ṣá. Ẹ ó ń dùn mọ́ ló ṣe ń rẹ́rìn náà. Ó ń dùn mọ́ bá wò. Ọmọ tí mo ń bá ní jíní tó ń sọ fún mi pé olókun ni èmi ń bá sùn. Wá olókun báwo? Ọ̀gá aṣọ ṣáàfi kíní ẹ̀ ṣó fi pa nǹkan ẹ̀kọ́ tó wọlé. Ṣé èèyàn máa ń gbàgbé irú nǹkan báyìí? Tó bá ti fi bá bọ̀bọ̀ àtolókun àtọlọ́sà ọ̀ join ni o ṣó ṣàṣì wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Gbogbo ìṣẹ̀lẹ̀ owó yóò fọ́ o. O sọ pé olókun sọ pé òun bá sùn. Ọ̀gbẹ́ni. Èmi lẹ́yìn rape lójú ara yín sìn ẹ ti rape mi àbí láì mọ̀ pé olókun lẹ rape ṣé bí wọ́n ní ojú lọ́ba ara ọba ara yín yẹn kò ní bá yín kalẹ̀. Ẹ fi pa bá ọmọ ọlọ́mọ lò ẹ fi pa bá ọmọ ẹ dẹ̀ ń bá lò ọmọ yìí tún sọ fún yín pé òkun lẹ̀ ń gùn ẹ dẹ̀ tún wọnú òkun lọ. Ṣé nípa yé yín ti rún? Mo ti mọ owó òṣìṣẹ́ kó fún mi owó yẹn mi ò fọwọ́ kan o ẹ má tanra yín jẹ mi ò fọwọ́ kan o nítorí mo ti mọ̀ pé ibo lẹ ti fẹ́ rówó owó òṣì owó ìranù náà lẹ má máa kó káàkiri ẹ wo bí táyé yín dé.
madam madam ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ o torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gangan ìtó wà lọ́wọ́ yín òun ló pọ̀ jù àwa tí a jẹ́ òbí gangan ipa wo là ń kó lórí àwọn ọmọ wa àwa òbí akitiyan wo eré wo là ń sá lórí àwọn ọmọ wa tí wọ́n ṣáà ní wípé ẹ mówó wá o ẹ mówó wá o owó tó ń mú wá gangan iṣẹ́ wo ló ń ṣe tí wọ́n fi rí owó yẹn. iṣẹ́ wo ló ń ṣe. ọmọ yín ìtọ́jú ẹ̀fọ́ yìí ṣé ó náwó fún yín rí àbí ó náwó fún yín rí. kò ní fún lówó kẹ̀ wọ́n jọ ṣe ni kódà gan ló máa fẹ́ mú ọ lọlé babaláwo tó máa fún ọ ní nǹkan pé kán fi ra abẹ́ kán fi bọ́ ọmọbìnrin lájọṣepọ̀. èmi kẹ̀pútà Sàámú mi ìṣerú ẹ̀. ǹjẹ́ fìgbà kan rí bí àwọn ọmọ yín léèrè wípé iṣẹ́ wo gbọ́ngàn ló ń ṣe. dáàdi mọ́tò ló ń ta bó ṣe ń ta tírélà ló ń ta àwọn kan ńláńlá. ṣẹ́gbẹ́ o ọmọ 24 years ó ṣe máa pé 24 di December 31 sí ni o ó máa pé ìjọ birthday mi gangan lélẹ̀ máa pé 24 máa ṣe pọ̀ nínú mọ́tò ni mo bí ló sọ pé birthday mate mi nìyẹn ó nìyẹn. Can you imagine ọmọ 24 years tó ti ń ta mọ́tò now mi ò sọ wípé éèjì kankan kò lè gbé nǹkan rẹ̀ ṣe láyé kò sí iye ọdún èyí tí èèyàn wà tọ́lọ́run ò lè kọjú oore sí èèyàn ọmọ tí yín yìí ẹ̀yin ti rí àwọn ọ̀nà tó ń gbà ẹ ti rí àwọn eré tó ń sá èyí tó yàtọ̀ sí ìpinnu àti ìlérí ti Ọlọ́run ẹ ti rí bẹ́ẹ̀ yẹn lórí ìgbé ayé yìí ǹjẹ́ ti fi ọjọ́ kan rí ǹjẹ́ ti fi correct ọmọ yín rí ẹ ò ṣe àwọn nǹkan yìí rí wọ́n ṣáà ti mú owó wọlé ni. tẹ bá rí nǹkan báyìí wọn a máa bá yín sọ ẹ ní gbọ́. Sàámú ẹ jẹ́ kí pásítọ̀ gbàdúrà fún wa ara ni mí. mo ti ń sọ̀rọ̀ jù ṣé ẹ ráfọ́jú ó dẹ̀ fáìn nípò tó wà yìí wọ́n á tètè fún ẹ lówó olóṣì mo sọ̀rọ̀ òtún lọ́rọ̀ mi pọ̀ wèrè dirun fọ́jú. ẹ jọ bí Ọlọ́run kí ló fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn o wọ́n ti gbé wọn dórí òkè yèmí ni mo dẹ̀ gbé wọn wá o ó yẹ kẹ́tì ẹ̀ ti fún mi ní kírẹ́dìtì yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn kí kírẹ́dìtì mi ti wà mẹ́ẹ̀ pé èmi ni mo gbé wọn wá sórí òkè bọ́tẹ́ fún mi ní kírẹ́dìtì gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ ti sọ ń bí mo ti rìkọ́dù ẹ̀ sẹ́yìn so ẹ gbàdúrà fún wọn kára wọn yá o. padà Sàámú gbogbo náà ni màmá kí yín fún ìgbàgbọ́ tẹ́ ẹ ní lórí Ọlọ́run orí òkè yìí tèmi ni láti sọ bẹ́ẹ̀ tí Ọlọ́run ni láti ṣe bẹ́ẹ̀ èmi á gbàdúrà fún àwọn ọmọ yìí tí n bá gbàdúrà fún wọn tó bá wu Ọlọ́run á là wọn lójú. ẹ̀gbọ́n tẹ́ sọ ni pásítọ̀ sọ bẹ́ẹ̀ ẹ sọ wípé tèmi ni láti sọ bẹ́ẹ̀ tọlọ́run ni láti ṣe bẹ́ẹ̀ good vibes tèmi ni láti sọ bẹ́ẹ̀ tọlọ́run ni láti ṣe bẹ́ẹ̀ tèmi ni láti sọ bẹ́ẹ̀. torí àná ṣe ń pè mí ń wòlíì sọ bẹ́ẹ̀ orí òkè tí a wà yìí orí òkè agbára ni Ọlọ́run ló dẹ̀ ní àánú lọ́wọ́ tó bá wù ú nínú àánú ńlá ẹ̀ á ṣàánú yín toró ṣeé ṣe gan kẹ́yìn gan wá jẹ́ ìkan gbòógì nínú ìjọ Ọlọ́run. má tra nǹkan tẹ́ sọ tẹ́ ní kó bí wọ́n máa jẹ́ kan gbòógì nínú ṣọ́ọ̀ṣì àwọn wèrè ìwà tó bá múyàn tí wọ́n fi fọ́jú ojú ló fọ́ abẹ́ ò fọ́ o wọ́n á rèépù ọmọ inú ṣọ́ọ̀ṣì o. ẹ jẹ́ àgbàgbà orúkọ Jésù a gbé orúkọ yín ga ẹgbà ọpẹ́ wa. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó.